Ladies and gentlemen, it is time to celebrate an African royal in the diaspora, the Otumba of Oyotunji land, USA, Otumba Oluyinka Waheed Nuruddin. Bàbá tó ní gbogbo ògo ìwọ làwa gbé ga o. Bàbá tó ní gbogbo ògo ìwọ làwa yìn lógo. Nítorí Ọ̀túnba Olúyínká la ṣe mọ́pẹ́ wá. Ọ̀túnba Ọ̀yọ́túnjí là ní USA. Bàbá tó ní gbogbo ògo ìwọ làwa yìn lógo. Bàbá tó ní gbogbo ògo ìwọ làwa gbé ga. Ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé fóore tẹ́ ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé fóore tẹ́ ẹ ṣé o. Ọ̀túnba Olúyínká ló forin sí mi lẹ́nu wípé èmi ló ṣe yí fún Ọlọ́run mo mọ́pẹ́ wá. Èmi ló ṣe yí fún Ọlọ́run tẹ́wọ́ gbọ́pẹ́ mi bàbá tẹ́wọ́ gbọ́pẹ́ mi o. Mo mà mọ́pẹ́ mi wá o. Ó ṣe ẹ lóore ṣùgbọ́n ṣo lè mọ̀ pé wá Ọ̀túnba Olúyínká Waheed ọdún èyí ṣojú ẹ̀mí rẹ o. Ọlọ́run tẹ́wọ́ gbọ́pẹ́ rẹ èmi ló ṣe yí fún o. Ó ṣe ẹ lóore lórí ìjìdèbóra ní Ọlọ́run torí Ọ̀túnba Olúyínká Nuruddin ó yá ẹ ṣé àyè ọpẹ́ yọ o. Ẹ ṣé àyè ọpẹ́ tún yọ ẹ ṣé àyè ọpẹ́ yọ o. Ẹ ṣé o àyè ọpẹ́ padà yọ ẹ ṣé o. Lórí Ọ̀túnba Waheed ẹ ṣé Ọlọ́run ẹ ṣé o. Ìwọ ló ní ijó rẹ ló láyọ̀ rẹ. Ìwọ ló ní ijó rẹ ló láyọ̀ rẹ. Jésù ló fún ẹ láyọ̀ rẹpẹtẹtẹ. Kò sọ ẹ dá láyọ̀ jaburata. Tó bá wù ẹ́ o lè bẹ̀rẹ̀ kójó. Tó bá wù ẹ́ o lè dìde kójó. Àní ijó kí ló bàjẹ́ ó fún bàbá. Nítorí bàbá Marvelous tí mo bá lóde. Bàbá Precious. Bàbá Kúnlẹ̀ ọlọ́wọ́ oríṣi fífi Deborah olúwa ṣeun níjó kí ló bàjọ́ fún bàbá níjó kí ló bàjọ́ níjó kí ló bàjọ́ fọ́ lọ́rùn. Ó wá di ilé òní tèmi àtàtà Ọ̀túnba Olúyínká ọmọ Ẹ̀gbá mọ ní Ṣàbí ọmọ agbójó lọ́wọ́ ogun àgbémọ̀jó àjọgbẹ̀rú mọ́jọgbẹ̀kọ ẹ̀rú ní sinmi ẹ̀kọ́ ò lè sinmi ẹ̀. Ọmọ ẹni dúdú òsì nílé pupa tó wà nílé ọmọ bẹ́ẹ̀ sè. Ọmọ akẹ́ni wọjọwọjọ sínú rẹ̀ ń gbọ̀n jẹ́rẹ́tẹ́. Ọmọ àríjì ògo lójú ogun ọmọ àròyìn ogun bàrà ọmọ eréjogún ọlá ọmọ òṣèlú palẹ̀kùn dé ọmọ asẹ́sí mumi kíkan kíkan ọmọ òru là á ṣèkà èèyàn tó ṣe lọ́sàn-án ní farare lọ ẹ̀gbọ́n ló ní báyìí sí ẹ̀gbá ló ní bá àwà ọkàn bá ní báyìí sí èkejì á sì ní bá àwà. Ẹ̀yin lọ́mọ Olúmọ ẹ̀yin lọ́mọ Olúmọ o ọmọ Ẹ̀gbá ẹ̀ ó yàyà ọmọ Ẹ̀gbá ẹ̀ ó yàyà lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ la gbé bí yìí sí o ibẹ̀ la gbé tọ́ ìdàgbà o ìlọ̀wé ìtura. Ẹ̀yin ó máa yọ̀ lórí Olúmọ wọ́n ṣògo ìlọ́kàn mi ní ìlú olókìkí o lọ́mọ Ẹ̀gbá ń gbé. Máyọ̀ 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 o lórí Olúmọ máyọ̀ 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 o. Máyọ̀ 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 o lórí Olúmọ máyọ̀ 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 o. Ó yá sọ pé ará owó dé o èrò ọ̀jẹ̀ dá. Ará owó dé o
ọ̀túnba olúyínká wáyé olówó orí ìjìbìtì dèbòrà olúwaṣẹ́ wáyé bàbá mámẹ́lọ́ Fáyọ̀mídé bàbá precious tèmídayọ̀ bàbá goodness olúwàbùsáyọ̀ máa jó síbi tó wù ẹ́ máa jó síbi tó wù ẹ́ Èdùmàrè ló fún ẹ lọ́rọ̀ sọ máa jó síbi tó wù ẹ́ máa jó alájẹ ibi òní o ẹ̀mí rẹ̀ aṣọ̀pọ̀ ọdún láyé ló fún ẹ lọ́rọ̀ sọ máa jó síbi tó wù ẹ́ ọlọ́jọ́ ìbí máa gbọ́ gbajúgbajà pìrìsẹ́ńtà bàbá D tó ní kí n kí ẹ ó lọ kú ọdún ẹni ó lẹ́mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé bàbá D ti rẹ́ bá wa ní ìlú Kaduna ló sọ pé ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Wàá fọwọ́ lè mú wàá bèrè ìjọbi òkòkò. Àwọn alálẹ̀ ilẹ̀ yìí o wọ́n ti pàṣẹ ní wípé Ọ̀túnba Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò pàṣẹ sí. Ọ̀túnba Michael Ṣùbọ́mi Balógun àwọn náà ti pàṣẹ sí. Ọ̀túnba Túnwàṣe ilẹ̀ Ìjẹ̀bú wọ́n ní wàá ṣọ̀pọ̀ ọdún láyé o. Kábíyèsí aláyélúwà ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀nìrìṣà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àìkọ́ba níbẹ̀rẹ̀ àìkọ́ba nínàró àrọ́bà fi lọ bá pa kábíyèsí mo ṣí fìlà lórí adé kábíyèsí 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 lẹ́kọ̀ọ́ ló bá júbà ilẹ̀ alànà ó di dandan o. Ọ̀túnba Olúyínká ti ṣèbà àwọn àgbà ó ti dandan kó dàgbà torí ọdọọdún là rórógbó ọdọọdún là ráwùsá ọdọọdún là